Ẹ̀hẹ́n, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi, Gudugbẹ̀ fẹ́ já, Gudugbẹ̀ fẹ́ já. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí, kó go viral ẹ jọ̀ọ́. Ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kó kan Karimo ní ara. Ọ̀rọ̀ Karimo ni mo fẹ́ sọ, àti Wùnmí, lórí ọ̀rọ̀ Mohbad. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé mo kí mo sọ mo ní Gudugbẹ̀ fẹ́ já yà àsìkò tí ń tó bọ̀. Ṣé mo pé mo sọ fún yín pé àṣírí tí ń tú, àṣírí tí ń tú, àṣírí dẹ̀ máa tú tán pátápátá débi pé a máa gba justice for Mohbad. Ó máa tó wa lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ justice for Mohbad, gbogbo wa ẹ fọkàn balẹ̀. A máa tó gba justice fún Mohbad. Ṣé mo tọ́ fún yín? Àṣírí máa tú. Bó tiẹ̀ ti lè jẹ́ tẹ́lẹ̀ pé a ti mọ̀ ibi tọ́rọ̀ ti wọ́ wá, a ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, a ti mọ̀ nǹkan tó dá ẹ̀mí Mohbad ní ègbodò. Ó kàn jẹ́ wípé à ń dúró de òfin ni. A fẹ́ take law into our hand. Òun ló sì ń jẹ́ kí a ṣe máa dúró di àsìkò yìí. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi subscribe lórí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube. Ẹ jọ̀ọ́, kò ná yín ní nǹkan kan ẹ̀yin olólùfẹ́ mi, kẹ́ẹ̀kan tẹ bọ́tì yẹn ni subscribe. Ó tán. Ẹ máa get àwọn new release. Ẹ kàn lọ bá mi subscribe sórí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube. Kẹ́ẹ̀dẹ̀ tẹ follow lórí Facebook. Ó tán. Gbogbo information tí n bá ti ń gbọ́ tí n bá ti ń bọ̀ báyìí máa upload ẹ̀ fún yín. Ẹ má worry. Yà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, Gudugbẹ̀ ti fẹ́ já. Karimo ti back off lẹ́yìn Wùnmí. Ṣé rí pé ẹlẹ́dàá Mohbad ò sùn? Ẹlẹ́dàá Mohbad ò sùn. Mo ń sọ, mo dẹ̀ tún sọ, ẹlẹ́dàá Mohbad ò sùn. Mo dẹ̀ mọ̀ pé ẹlẹ́dàá ọmọ yẹn ò ní sùn until tá a bá gba justice fún. Karimo ti back lẹ́yìn Wùnmí o. Ó ti back lẹ́yìn Wùnmí. Ó ti fi ẹnu ara ẹ̀ confam pé tí òun bá tún support Wùnmí, gbogbo àwa olólùfẹ́ justice for Mohbad, nǹkan tó bá wùn wá òun la lè ṣe fún un. Ṣé rí pé ohun tó fi mú, tó fi jáde síta, tó fi confess wípé ohun tó bá fi lè mú òun, tóun bá tún fi lè support Wùnmí lórí justice for Mohbad, ohun tó bá wùn wá ká ṣe fún òun. Karimo, inú mi dùn fún nǹkan tó sọ yìí. Bó o ṣe jáde yìí, inú mi dùn. Ẹ jọ̀ọ́, gbogbo àwa olólùfẹ́ justice for Mohbad, ẹ jẹ́ ká fa Karimo mọ́ra. Bíbélì náà sọ, ó ní òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Ẹ jẹ́ ká rí wípé Karimo ó ti ronú pìwàdà. Ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀. Torí mi mọ̀ wípé ẹlẹ́dàá Mohbad ni ò sùn. Òun ló ń tọ́mẹ́ǹtì wọn. So ẹlẹ́dàá Mohbad ń sìn yìí, ó ti jẹ́ kí tírẹ̀nì gba àárín Karimo àti Wùnmí. Ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń sọ̀pọ̀tì Wùnmí ni. Láláì tiẹ̀ tí ì mọ ìdí òdodo tó ṣẹlẹ̀ gangan ó fi ń sọ̀pọ̀tì Wùnmí. But nevertheless, tá a bá ní ká wò ní òótọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, o ò lè rí pé àbúrò ẹ ó ń lọ sí bèbè ẹ̀wọ̀n báyìí kó má fẹ́ sọ́pọ̀tì ẹ̀. Gbogbo agbára tó o bá nílò máa fẹ́ sà pé kó má lọ sí ẹ̀wọ̀n. Ẹ ò bí Karimo ṣe sọ́pọ̀tì Wùnmí gbà yẹn. Ó sọ́pọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni pé Wùnmí ò mọ nǹkan nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. But at the end of the day, òtítọ́ wá fojú hàn fún Karimo fún ara ẹ̀. Òun gan wá rí pé ẹ wo ẹni tí mò ń support, ẹ wo bó ṣe ń jẹ ojú mi, ẹ wo ẹni tí mò ń support, ẹ wo bó ṣe ń betray mi. Ẹlẹ́dàá Mohbad ni ò sùn. Ẹlẹ́dàá Mohbad ni ò sùn. Òun ló jẹ́ kí tírélà kó máa gbàrin yín kọjá. Kò dẹ̀ tí ì tán síbẹ̀ o. Ó sì ní àwọn tó sì pọ̀ tí tírélà sì máa gbàrin wọn kọjá. Táwọn náà sì máa jáde wá síta lórí social media tó máa wá confess. Àsìkò tí ń tó bọ̀,
àsìkò tí ń tó bọ̀ ẹ má wọ́rì Karimo sórí nǹkan tẹ́mi kọ́kọ́ máa sọ fún ẹ náà ni pé sórí pé mo ti ń bẹ àwọn olólùfẹ́ justice for Mohbad kàn ṣàforíjì fún ẹ kò sẹ́ni tí ò kì í ṣe mistake so o ti wá realize mistake yẹn sìn ìwọ náà ti fọwọ́ sí justice for Mohbad tínú mi dẹ̀ dùn sí òun mo yẹ sọ fún àwọn olólùfẹ́ justice for Mohbad pé kàn pardon ẹ Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà ṣòwárí ìrònúpìwàdà yìí tó bá jẹ́ pé ní òtítọ́ àti ní òdodo òun ló ronúpìwàdà òun ló fẹ́ justice fún Mohbad ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé bóyá lórí fóònù ni o bí o máa lọ rí wọn one on one ni o ó ní láti kọ́kọ́ contact Alọ́ba ó disgrace máa yẹn irọ́ tó pamọ́ máa yẹn ti pọ̀ jù bó ṣe tako máa yẹn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó ti pọ̀ jù ó ní láti kọ́kọ́ lọ wá àforíjì lọ́wọ́ máa yẹn kọ́kọ́ lọ wá àforíjì lọ́wọ́ Alọ́ba so tó o bá ti ṣe yẹn tán tó o ti wá àforíjì lọ́wọ́ Alọ́ba jẹ́ kó yé wọn pé ìgbà ìmọ̀ ni ó ti clear sí ẹ báyìí kàn ṣàforíjì fún ẹ gbogbo wọn tó pamọ́ wọn gbà yẹn gbogbo èbú tó bú wọn gbogbo ìsọ̀tì tó fún wọn gbà yẹn kàn foríjì ẹ tó bá ti wá ṣe yẹn tán mi ò ní kó jáde sí gbangba kó máa wá confess torí pé ó tún sì léwu náà but nǹkan tẹ́mi bá fẹ́ kó ṣe ni wípé contact lọ́ọ̀yà ẹ sit lọ́ọ̀yà down download everything fún pátápátá gbogbo nǹkan tó lè tàn ìmọ́lẹ̀ sí ìdá ẹ̀mí Mohbad légbodò sọ fún lọ́ọ̀yà yẹn jẹ́ kí lọ́ọ̀yà yẹn mọ gbogbo every down thing lọ́ọ̀yà mọ bó ṣe máa defend yẹ má worry lọ́ọ̀yà defend yẹ nǹkan táwọn lọ́ọ̀yà náà máa ń fẹ́ ni pé kéèyàn nà tán fún wọn kéèyàn jẹ́wọ́ fún wọn kéèyàn sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn pé bó ṣe jẹ́ ni bó ṣe jẹ́ ni bó ṣe jẹ́ ni lọ́ọ̀yà mọ bó ṣe máa defend yẹ tó bá ti wá download fún lọ́ọ̀yà tán wá ní kí lọ́ọ̀yà kó contact lọ́ọ̀yà bàbá Mohbad àlàyé ọ̀rọ̀ mi yẹ ní kí lọ́ọ̀yà yẹn kó contact lọ́ọ̀yà bàbá Mohbad káwọn méjèèjì kan wá jọ rub mind together kan wá carry on ìwọ má worry fún pé o jáde o confess yẹn ẹlẹ́dàá Mohbad á protect yẹ nǹkan kò ní ṣe ẹ́ àwọn lọ́ọ̀yà náà wá protect yẹ torí lọ́ọ̀yà ṣe máa need ẹ as a witness so àwọn náà ní jẹ́ kí nǹkan kan ṣe ẹ́ wọ́n á protect yẹ inú mi dẹ̀ dùn o kúkú gbé Naija tó bá yẹ pé Naija ló ń gbé sí ni a máa ní bóyá wọ́n máa tètè attack ẹ so jọ nítorí ti Ọlọ́run sórí tó o bá lè ṣe eléyìí tó o bá lè ṣe eléyìí gbogbo àwọn olólùfẹ́ Mohbad gbogbo àwa tá à ń wá justice fún Mohbad a máa foríjì ẹ olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó kan Karimo lára ẹ jẹ́ kó kan Wùnmí náà lára kó máa rí wípé omi ti ń tán lẹ́yìn ẹja ẹ̀ omi ti ń gbẹ lẹ́yìn ẹja ẹ̀ o ṣé mo pé mo advice ẹ sẹ́yìn mo ní it's not yet too late tètè jáde kó o tètè sọ nǹkan tó mọ̀ kó tó too late ìkà ló máa rojọ́ ìkà kan ló máa dá tó o bá tètè jáde tó o confess wọ́n sì lè pardon ẹ but ó kọ̀ o ò fẹ́ jáde má wàá gbàgbé pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà láti mọ̀ a kàn ń dúró de òfin ìjọba ni ká má take law into our hand gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láti mọ̀ but a better kó o jáde kó o fẹ́nu ara ẹ confess kán dẹ̀ fún ẹ ní pardon but tí ajẹ́rẹ́ ọ̀rọ̀ yìí bá padà ṣí mọ́ ẹ lórí tó o jẹ́wọ́ títí ó fi ṣí mọ́ ẹ lórí mo sọ tèmi fún ẹ mo sọ tèmi fún ẹ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi comment tí nǹkan tí mò ń sọ yìí ò bá dáa
mo mọ̀ pé ẹ̀yin kan tún máa tún bú mi o ẹ̀yin support àwọn mi mo mọ̀ pé máa bú mi pé kí ni ìsọkúsọ tó ń sọ yìí mo ti sọ fún yín ẹlẹ́dàá Mohbad ò ní sùn ó máa torment gbogbo yín ni títí ẹ fi máa jẹ́wọ́ tán kọ̀ọ̀kan tírélà ti gbàrin Kàrímọ́ àti Wùnmí ń sìn ó tún sì ń bọ́ àgbárin yìí tó kù náà ẹ ṣe máa jáde ń kọ̀ọ̀kan báyìí tẹ́ máa confess Kàrímọ́ jọ ṣe nǹkan tí mo sọ yẹn ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé mo dúpẹ́ ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi comment ẹ bá mi tẹ follow lórí Facebook kẹ́ẹ̀dẹ̀ bá mi tẹ subscribe lórí YouTube mi Ẹlẹ́yẹlé Global TV ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ ṣé gan ire o thank you very much.